ya gwale osi no de gbe do wan rigi na se opia na go be kana no wi kan do akin pan me wan make na mo wan is better it's better oh massa yeah imoetinha eke boy na we gbegbe o wan ni mewe mo izin egbe awiye wa be ho iya be mi o se dan wa no okay where me no sunu radio if I kiss ne izin egbe we mi we no ya kono me megwa we mi we no izin egbe Osajesu egele ma ya me nwa bigbe iwon ne o ma na me nwa awo pa ki arowe I will blind his eyes iwe yes itani ebe na tai what's the way anyway Etiosa ni domosa koyo waboga koyi wala emekere kmeni unita weri mare ma yando zuze ego ni tama wewe ukanu kyande kalere ade gwamia kotege mimi gaganye mo mona gbeza zaika enu wa ko wa we na wa we ni kya wala o koyi ma ni ale yo le rebe o hame no yi iri oboka koyi era de ton ai jo monu baba no me ga ya we baba la ai jo monu lao baba ya we baba onyo ye lao baba ya we baba onyo po igi kwejo lao ha lao we ta ha wani bi ka teme e no kin o kan no kan re do e mo ta ino wesi aina icho iwe ina ji no tabi ekewe ota ya no tai odagbe amaka we ko wesi rumundo ni iwanya ya ne wese na me wesi iwanya ya dom wa maembe wesi ena mama we awo wa to kan gba mi to kan anya no ise o ye ti owo du ati nika ise oba to ise dom no biro ni awo me o ya ha mi bibi o ya no we na we khai we na mi ya mo gbe ni iga de no keke oma ya o be nu kai o we fi e ma ke do ade be nkan ye o ka ma nya we ikunye yo ne o wesi ya tama ya o be nu kai domosa wese na wesi koyi koyi koyo Sio meruba. Ntiwe mami mona no ndwere do mata no be gitiwe mami mona no ndwere do ojo we be ni ya inyidai Kaka baba. ha ndai mao ni do nyonyi obe egbenika ya huleva yegbere gege no wa we ya na do na do mu na do atonya yo no wa me te o ya me gwe na video ni ya ni dai we vamos na geleje Baba, onye nwe wa ma. Onye se
Oya we ya ri ajo wa. Adun yin we ma gba. Si eri wa. Mo dai ke ri ajo wa igwa kakabo he. Oya we ya ri ebu ajo baba. Iwe mu. Sempre. Baba. Não queria mesmo. Baba. Aí eu morri na rua ele. Olha. Mamãe. E eu não tá. Mamãe. Não, baba, isso baba. Não. Já veio o duo. Baba. Pardon, moça. Eu vou. Domo apa. Bebe o. Ave pomosa. Iwe na o. Ave pomosa. Ya. Abi yo ko wa do ya ye. Ya ma. Awama. Oyo. We ya my ye ko. Omo mi. Domo. Isedia. Zeviu. Ni magbata le. Okay. Okuru wa re ni. Ewa no baba, ewa. Idoge newe isenu no yoku. Okwe aga ibi anwi na ne we mi ego ne kirikiri. O we ko ni agba si okugbe. Well, Yeah, message. that's why I'm always proud of you. Wes. We ye ba be youth man le we tala we ye bodisa. I to tell you be buy at che. Na bi go kere ni ani ya de mo ko. We na ya ma we mi no. What marry? Oh no, mo igbagbo. O igbogbo. Oh, that way you are building a future for yourself. How are you preparing now? Listing, eh? Listing. Listing. You ya mira, you ya mige. Okay, I think in the Mao, you know, Uwadiae. I would not want us to go for elaborate or big ceremony. If I want them, they require now. If we got on this, I'm going to celebrate anniversaries. That is better. And I will go bad or the economic situation here in Nigeria. Itima. Binu ya mia ya lembe. Okay, ni oh man, feel nice so every year 18. Because I wanna work here, I work me na go yimo. Ya na Baba Domosa. Opia. Tomodo. Oyo. Domosa. Yo Osajesu. Legiagi. Ndiawa. Ili mawi. Roderi odo. Domo. Itira mi. Managba ade mi madomi. Zereme nagbata. Oyi marriage yawa. Domosa. Uwese. Ikaki oradokure. Inawe okeke. Ni mawo de bejumi. Ni de gbe ma. E de na wa do gboro ni e de o he do me eme. Inawe okeke ni mawo kan ni. No giver. Mawe do ri a list in Aviori. So that way ile do ma. Only the important I go by here Ibai only marry. Now we I do know Senya. Alright. Senya. Ama Wese. Meweka ikaidi na we aoni yale odo wana kwidi ina woma. Wese. Anyila nani. Ofuwa gbo. Ama edeni die ili nebili awata leito. Wese. Oye. Sí, no va a llevar. When we ni ka ede na ni zabi
Mesimeti wire temuna. Or what do we use it? While we to supply while we were not, but while we were not, now we were doing that. Or we were going to. Yeah. Now what are you? You are better than one. You know what you want. You are better than one. You know what you want. You are better than one. Why? What's in? Inya keke head wa fry no lenya yo yes Only dear oye ese no we mani oh mata yin ba ni na do ta ijan oh iwa do ye o ye we ri le ba wo ti o pa do la ni ba te ni wa we o ya mi wa do e ko ma ka guess what? Yeah, who am I? They need guess what? Where my point? Yeah, no. Where doctor? When you can't come out. Where doctor? You winning me, man. More point, more view you now. Where is that? Rice when you get rice when what you guess in any one good work. We are there. He came at me. He said, Sibling of Banner. Now I can't hear war. We are no way did it. We are going to it. Yeah, I couldn't have oh, my own going to go. That's my babe. Yali boku. Wala o wa go jasa o ni na bi ere. When you get wa go wa kama o. Wa ri. Wa go wa kama. Wa go wa kama o. Wo wi ari. E ko ko mo ni ha. Eya. O gbe are ko mo. Ma wo wa gbakian. Ma bewe. Me wo wa gbakian. Wo ri ari. Ma be no me pa to, je mi to. Je wa egbe. Wo ri ari. Je wa egbe bo. Be na je na. Je wa egbe bo agi O to. gbe are ko mo. O go to. Lagwa. Emi yo mo. Wo ba yan go. Emi. Amata. We put it. Jagian. Wo ri. Egbe da ba. Jagian. Wo ri. O ma to ba be. Go to ba. Ba mo ko dawo. Dear boy. Don't Baba Vijay. Baba. Why? Who are they? Maro.
Ọmọgọ. 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 Roye. Wa boge. Roye. Ọmọ lóye. Baba. Ije. Wọ́n ẹ fẹ́ràn ọ̀rẹ́ àti ẹ̀ tẹ́kẹ̀ náà bò lẹ́nu pa bàbá. Wọ́n ọkọ mẹ́rin tó ta wọ́n pa àdé. Agbẹ̀rẹ̀ sí. Ọmọ. Wọ́n kọ́kọ́ máa jẹ́ náà. Adókòkò mọ́. Wọ́n kọ́kọ́ máa jẹ́. Díẹ̀. Ọtí. Èèyàn ń sùn. Wẹ́wẹ́ ẹnu yá bì. Ọkẹ́ lórí ìyá mi yẹ. Ìwé mọ̀ọ́mọ́ ìyá tó lọ. Ẹ̀mẹ̀rẹ̀ ilé ìwẹ̀ tó rí ọ̀gbìn. Hospital ní ẹ̀rì àbíta mo wẹ̀. Ọmọ àbẹ̀rẹ̀ kí n ya mílíọ̀nù fún mi sí àfihàn. Ẹ̀yìn ọmọ náà. Ẹ̀yìn kíkẹ́ àfún ní wọ́n fi wọ́ ya kí ya mi wọ́n fi wọ́ àfún. Wait, no. Apo ìgbà kiri ní àwọn ẹ̀yà àdìgbò orí àjọ ọmọ mọ̀ wò. Ọdún ìbọn wọn lè ọ̀ṣọ́ gbé tí wọ́n 3 months ni ọwọ́ àgbà. Ọwọ́ àgbà. Àṣọ ẹ̀rí ẹ̀ agbọn abẹ́sẹ̀ náà lè yá rí ọ̀gbìn wọ́n kéde létí ìlú. Wọ́n ẹ̀rẹ́ ní Nàìjíríà èrè ọ̀kẹ́ lórí rẹ̀ ayé. Oh, hello. Hey, boy. I hope you see. Oh, he go to one now. One now, we go all the then, all the. I don't give you. For my day, the two bonnet at me. Even. However, oh. Wow. Kuwana ya mito wana mio na na. That's my bomb we jaw by inu ya gbagie. Inu wa gbagie. Mo jaw by wa ro mu yo ware. Ku ya lo hiyan. E hu we ne. Enu fun hu we. Wa ge ya gbo ko yo wo. Bo ge ji. Afin we. Mami mi kono ba. Mu mweme. Gbere gbege. Ay, ni na ya ni we. Mami. Wa me gbeme. Ya ya ni ba. Ah. Baba ma. Tegen we ya ni ba baba. Mama. Ude ba mi. Ona egbe. Ama. Enu metara. Batama bagi bo. Magi mi la wa be. Agwa. Bro be kan. Me. Me. Wa be kin adu. Igbogbogbogbo re. Agwa imi. Ipadun ewe imase no yoko. Ipadun ewe me. Yeah. Obewe me kin. Me ya joke ge. Oh, ye ma oh, that way we free. No so do akwa ogbo jono. Oh, ti no me be nwa. We boy wa we ni bi ya mi ra se be no nyam. Only the ma we imani. When I mean anywhere or we in your moment, we may go Google. Ija kwefi. Well, can you get what we are here? What we can hear, or what we are you who die, I want. What's the get on up here and I'm bought? Not to feel no boss. Or you say again, many friends. Oh, we might. Keke. No can you
tó gbé máa ẹ̀. Olúwa tó wá o. Ó yọ. Ìfẹ́ rẹ̀ nẹ́pẹ̀. Wọ́n á tọ̀. Ẹ̀pẹ̀rọ̀ gbé mi sọ yìí. Ìrìnà máa gùn ẹ̀rù tún fa. Ọmọ náà gbọ̀n kí. A ò rí pàlọ̀ wá náà. Ìjà. Ọmọ náà ẹ̀mí náà wẹ̀ yìí. Wọ́n náà wẹ̀ nìyẹn wọ̀ wọ̀nyí. Ó kìkì. Ọ̀yà ìmọ̀ ya kọ̀. Bẹ́ẹ̀ni mẹ́rin yé náà. Ó gbáwí mẹ́. Ó wà rà máa ó ti bọ̀ bẹ̀yẹ̀. Ó wí mẹ́rin wí yẹn yìí. Tí mẹ́rin wẹ̀ yìí. Ẹ̀gẹ̀gà sẹ́. Wọ́n á lọ sùn. Àwa. Bẹ́ẹ̀ni tí a yẹ náà jẹ. Ọmọ wa kó. Bẹ́ẹ̀ni tí a yẹ ọ̀jẹ̀ rúlẹ̀. Bẹ́ẹ̀ mi gbà lọ. Bẹ́ẹ̀ni tí a yẹ ọ̀jẹ̀ rúlẹ̀. Òun ní díẹ̀ wẹ̀. Bẹ́ẹ̀ni kò ní wẹ̀. Mo kọ́ ara ẹ̀ bẹ́ẹ̀. Olú lẹ́nu. Akin ìkìlọ̀ orí láyà fẹ́ẹ́fẹ́ ikú èrè fún wa. Èyí ya fẹ́ẹ́fẹ́ náà rí dá. Ọ̀rọ̀ ìdùnnú kì í ọ̀ ẹ̀. Orí là ìgbọ́ bọ̀. Èkè náà mọ́ rírẹ́ là fẹ́ẹ́fẹ́. Òwú ẹ̀. Ẹ̀yà àgbèmọ̀ ẹ̀. Ẹ̀yà àgbèmọ̀ ẹ̀. Àyè ní òtò ìrasá ní òtò ìwà náà. Ẹ jẹ́ àwọn ìwé ìdúró lórí èyí. Mẹ́sùn wà àwùjọ tí a gbọ́ àlọ́ mami. Owó dọ̀tún owó wà dọ̀tún. Ẹgbẹ̀rẹ̀ yà. Owó ẹgbẹ̀rẹ̀ yà yẹn náà kò kéré jì. Kọ́. Ẹ̀yà yàn náà ti tán láti rí àti dín. Kọ́. Ọmọ ìdẹ́ ń gbé pílò. My daughter. Boy, sir. Okay. The sickness? Oh my God! I don't know what to do. Hey, okay. You are referring me to another hospital? Oh my God. Okay. I'm coming, sir. I'm coming. Sister, how are you? Oh, yeah. Yeah, you're very Oh, a doctor what you mean? I say, you go Salubo. I will go Salubo. Mom, come. You must guess it. When I come, me kick ya. Me be a mianade. Eh? Deluku, the doctor won a vino, if you are dead. I know hospital pani my muela. Eh? You die your book. Hell? Okay, one eye now. Eh? Diana, maybe 18 years. Eh? Need to see your pie, you woman. I'm very. Oh, what we told you. Be not be winning, you know. Hey, my dear, I will need to wear here or arrive with dog. Near Doga way or convenient number. Hey, Mama. Yeah, oh, come in. You can see it. Daddy, mommy shaking. Mommy! Yes. Come on. Baby, who? Wow. Everywhere. Mammy boy, I can't everywhere in no sooner of Bobo. If you remember your career, I did. Every go come over where in my was it. That were also they do things. Oh, yeah, I did. Come. What's it? Come. Asubule. Amoni ya yowodo. Iwe na ori wodo. Magi imagini. Rere imagini. Erigi ni omo o. Upawa pani me wo moko. Dugu no ria se ni me.
What the day ya you, Matewena ya wo. They don't do well. You team. Opo pa no weni yo mo le be bi. Ona ka po wo. Wa be busy. Yo bo be yo we. Ila ti e baba bu me mu. Ya ga ika. E ga ika da bo. E ma wa yi se be. La wa re ka ma yi se ma. Ya de be njolori. Mama. Pa se gbe mo. Mama baba ri o e. Ọba òpè àná òkòdò náà sì bùbẹ̀ náà yọ̀ máa ó ya kàzẹ́ yọ̀ á ó ó táwọ̀ ẹ̀ àmà ìyẹ̀kẹ́ rà mà ìmá kàzẹ́ yọ̀ á ó náà ló sì bùbọ̀ ọmọ náà yọ̀ máa ó ẹ bàbá ọ̀rá kìlá náà. Wẹ́rù wá lọ. Wọ́n ṣe é Ó wà. ó yẹ ní àtọ́ Yọ̀mà. ìlànà ṣe mú. We do sit down, you do, you go, where, and also, and now we said, they give free or the burial at that communicate with the other than Egi or walk valos OCC. if you know, so come out, a year of the idea, and walking on low. Go where? Oh, one of who were never with Bona. Back I will not be by one of us. Our way, I get to have every back and big way. Gary, you do need Mulao, if I get soon. My way to talk. Oh, West. Ikuero. West. Oh, solo body, you know, when you're near my. I'm your nota. West. Oh, if I don't Sister call. almost like Ale pomosa. Mother Diago, we and a man, no soon. Egi aki. You egg beam. I will not make bona. Egg be, Edward thinking. Osari, ma. Egg beam. It will is a get to the Musana. Ati Mama. It is my little one is a Yes, a babu. Yes, a babu. Osati well. Go. Grace, over boy. Oh, what to time? What's soon? Miss Oni said, "You can't tell my way we do it here. Eki no joy, utansa, ukiokpa, yeah, ikudo. Mama, I'm not you will be any. Ma, yeah, call you later. Huh? Boy, ma, my baby, where me love work me now. Eh? I love you. Eh? It's okay, it's okay, it's okay. Eh? Brother Domo, you know, do encourage you. You can't believe the food. That's that way. You may ask me, can I my day life? Sure. We don't pay studying here. Customers will work, but they are delivering it. We are we. And secondly, you know why you turn born in Lele, why complete it? The Romana or you will be. How is I pay school fees? You are low. And you are Dolija Wuyeder. Yàrá àdínà wẹ̀ ó dẹ̀ gbé yàrá òwúrò ẹsẹ̀ ó dẹ̀ gbé aṣọ ẹ̀kì ọ̀yà mẹ́rẹ̀. Bàbá wẹ̀ sí iṣẹ́ tí mi àní à owó kan lọ. Ó ní màá mẹ gbé ọmọ mi. Ọmọ ọ̀sùn nù nẹ̀ lẹ́dọ̀ tí ọ̀sẹ̀ ni. Àwọn ọmọ náà ìwà sọ̀rọ̀ ọ̀rẹ́ èjì wẹ̀ lẹ́yìn mú tala wẹ̀ yẹ ẹ̀kún. Ye onisa ye ma eri oko ama ewu we ni ori oko ogbo wa opa ri lo ofori na ye gbe yi owe bi opa ni e so ma gbe ni ya do ma we ya be yi o yi ni mo sa wo bo aruda o wo ma ma o we no sa bo ama ni ye omo o ye na is kwa ye na iya you are picking up
Remo, Yahame Daddy, so we are to the mouth, don't do trot no. More, It was great grandpa. Anyway, we try we are swanky. They are soon. They are soon. We are. That time, we have a van. They are killing at it. Paper. Hey, I am more. Sawesi. Double. Wakoyo. Zero no yagumegwa. They no my baby. Walking here, they get lose a custom. They do it. Or ya maybe. Also, we make it up more. Make it lose a custom. Then you very well. Oh, yeah, be the career. And your father, you are. Samaro, hey, I don't care. They might be the biggest. Yeah, I think you're giving me. I'll be away. Voice. Almost. Oh, where are you? Buiwe. So, I will come back later. Mom is in the kitchen. And your sister? Whatever. Where are you? Where are you? Báwo ni mo mi guys are still very Mama Dom ya so Dom Soma Dom the weekend no we do our name Mama wes so we ni have oti o do reach wes Mama Dom ai ko why you win now e we o u ka we me Dom oh Mama oh Kiwe iwe irokpa we uwu mira meje uwaye mi ire ma se bi joe otun o ire ma se bi ra man oboni ya mogo me ehyan ya mu emi kemi na ho we emi kemi na ro wo ti emi se bi je tamame ya be me ibe ni de be gbo me be bo deni e ba ya ho we deni me le ma ho we to bo we la ko ni le nu we e keni viere agiba ma o wa mi agbo la ko ni ule ra wu ya be le yo to we e ra o e ni ro pa ku we ki yo bo o wi ra bi je wa hin o pa si yan pa e ka we wa ira pa bi jo pa wa gba we yan pa wa se gbo kan wa pa yu pon pa wa ri ra e pon pa da do ge ri hu gan won ni tana wa gba se gbo o ma ra wa me bo de wa koko ku gbe wa gbo wan ni e ko asime ni ju wa yen wọ́n ní tana ìwé ní rọ̀pàrọ̀pà ìwà rẹ̀ wọ́n ṣe ìṣe ní rọ̀pà wẹ́ mọ́ àgbọ̀n wa mọ̀ wẹ́ wọ́n àgbèbè ní skul yẹ̀ ó tọ̀sẹ̀ rà ó tọ̀sẹ̀ ju ẹ̀ àgbọ̀n lọ́rọ̀ wẹ́ yẹ̀ ìwé ní rọ̀pà mọ́ ilé wọ́n ṣe ìṣe nù ẹ̀ wọ́n ọmọ àná wẹ̀ wò dẹ́wẹ́ ayé ó kà mẹ́wìí ju ẹ̀rọ wà ẹ̀rọ àrò wà ilé wọn ìwé kẹ̀nìyẹ wọ́n kí mẹ́kẹ̀rà èmi rọ̀pà rẹ̀ wù ẹ̀ ẹ̀tí ó sà ló bọ̀ kọ̀wé ọmọ n'oge everybody era kere igwe kan wa la wa ya ri won ko ri wen ni ha e o ri ro pa o iye wa so e mi ni ko wa ni mi ani na no ti capital I walk where when I do one. Oh, however, go. Mesuo wa igwale ya. Ina we ni si yoko. Betu na ya baba no kwa. Otun wa atemi na eri obolele. Ko. Wesi wa mi o yen gba ko wa re. O ma wi ko we iye fiya. O omo lu we bi e mo bi o. Iti O vi mere no. Wesi.
Imagine ya Agbon. Go ni wo. Agbon Osalobua. Orí we, orí memi, ni me bie, orí we. Omo ya Agbon ya. Ebe ni me akoko ri meri hian ya akoko. So doni ya ah. Go. So doni ya keni me na ri ra ore keni ere. Oboni ya mo go me ya mu. Uda pa ma ya hin. Oma rije. Resun Iwa bẹ̀rẹ̀ money ban iwa rije. Iwa je nje. Venu avere don pa. Ena ya na wenu ga ide. Tota yo wa mo ya iwin na we. Ma seresi aye. Osalobua ogba wo wa ki ore mo na pa na o le vie. Na le wo. Eyo emi ro pa. De una ame ni ari ene. Usati de wa ro mu ni tu ya. Du meti ti eme ni do mu. Oga tete gbe na wa ri obo ka gbon wa so. Efe ma ru wa o. Ukere gbe la gogo do da so re. Oma ni deri mo yo wa. Wese. De do amu na. La o e fi awo wa. So doni ya omo obi mewa no mo bi o. Imi awa ko kenwa rere no hekere ti Osalobua. Wese. Afia Wese. Oma iwin na we udo. Ya ka mo tun ebu se wa. La tamai. Go. Aro kwa yewo yi. Ya o yi. E ni wa mata lo. La re. Mata lo ta ko ne ko la lo. Ni tota. Wa gbe ni tota bana. Mata lo. Eni bere. Ori yi. Ori re te sari. Te sari na. Te sari na. Te sari. Ele Maria o. Awon ya. Mo to take me out. Mai te te me out. Mai te te me out. Wait. Ti ba ye de. Ogun no. Me mai me de ori me ti e po pala ko arugbo e fu e. Owo ni gbe mi e gbe. Owo. Ya ki go na jo. Ya ki go na jo. Ya ki go na jo. Pa mo na o ye. Ino ba ya pa mo na o ye. Ino ya pa mo na ye o. Iye ba di ye. Eso sada egbe. Wele de ya o ka o. We so sada. Egbe menka. Oga mi la. Oga. Au. Ope afia. Sorry. Why do I have a view of any gift? Ni mi ra gbon. Wa ni mi ra gbon.